sí àárín táwọn owó báyìí ni ọ̀rọ̀ ìmáàmù ìtàkùn Central Mosque ó ti di méjì báyìí. Àfa ìmáàmù láti yẹn bàbá wa Yorùbárọ̀ tí wọ́n sanction tí wọ́n fún ní suspension àwọn wà ní mọ́ṣáláṣí báyìí. Ìmáàmù tuntun tí wọ́n tún ṣe ìwé láwàní fún ìmáàmù Abdulkadir àwọn náà wà mọ́ṣáláṣí báyìí. Ìmáàmù di méjì o. Ìmáàmù méjì Central Mosque. Àwọn ètò wa kírun fún wa báyìí wọ́n ti paná báyìí o situation ti ń worst o fún ògbẹ́yìn ẹ̀kẹ́ bá ń gbọ́ wa báyìí mọ́ṣáláṣí ìta oko Central Mosque ẹ̀pẹ́ wọ́n ti fẹ́ shut down ẹ̀ o àwọn tó ṣẹlẹ̀ báyìí o ìmáàmù ẹ̀pẹ́ Central Mosque ìta oko ti di méjì báyìí o ní Múmbàrí o wọ́n ti shut down mọ́ṣáláṣí báyìí o ìwọ ènìyàn wa tí ẹ bá ń gbé ẹ máa bá wa ṣí àrẹ wọ́n ti ń pè kí bọ́ọ̀tù báyìí o wọ́n ti ń fọ́gbò wọ́n ti ń bá nǹkan jẹ́ o àwọn èèyàn ti ń gbà o. ó ti dùn táwọn ọlọ́pàá fẹ́ dá sí báyìí torí wọ́n ti ń fọ́ ìgò wọ́n ti ń da mú báyìí mú ọ̀rọ̀ náà ti ń worst báyìí. Wọ́n ti ń da lórí mágbàlì. Wọ́n ti da ogbó mú báyìí mú báyìí o. Ìta ọ̀rọ̀ Central Mosque táwa. Ọ̀rọ̀ náà yé wa o. This is getting serious now. Situation in Central Mosque. Situation is getting worse now. The Central Mosque, the Central Mosque has been shut down. By anybody that you could kill, want a generator. This is getting serious.